Regina Chukwu sọ̀rọ̀ lórí ìdí tí ọkọ rẹ̀ ṣe ní kí ó gún òun ní abẹ́rẹ́ ikú lẹ́yìn ọdún mẹ́ta tí wọ́n ṣe ìgbéyàwó pẹ̀lú ọmọ oṣù mẹ́rin lọ́wọ́. Ìṣẹ̀lẹ̀ tó bani lọ́kàn jẹ́ gbáà leléyìí o. Òṣèré tíátà yìí fò sánlẹ̀ ó kú lójijì, èyí lohun tó ṣekú pa á. Lizzy Anjorin fèsì sí èébú, awuyewuye àti àhesọ kan tó ń lọ nípa rẹ̀ káàkiri orí ayélujára. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ àwọn ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Regina Chukwu sọ̀rọ̀ lórí ìdí tí ọkọ rẹ̀ ṣe ní kí ó gún òun ní abẹ́rẹ́ ikú lẹ́yìn ọdún mẹ́ta tí wọ́n ṣe ìgbéyàwó pẹ̀lú ọmọ oṣù mẹ́rin lọ́wọ́. Gbajúgbajà òṣèré tíátà Yorùbá tó jẹ́ ọmọ ilẹ̀ Ìgbò ní Regina Chukwu ní orúkọ rẹ̀ gba orí ayélujára kan báyìí látàrí ọ̀rọ̀ tó sọ lórí ohun tó sọ ọ́ di opó ọ̀sán gangan pẹ̀lú bí ó ṣe pàdánù ọkọ rẹ̀ lẹ́yìn ọdún mẹ́ta tí wọ́n ṣe ìgbéyàwó àti oṣù kẹrin tó bímọ ẹlẹ́ẹ̀kejì rẹ̀. Àrùn ikọ́ ife tí olóyìnbó ń pè ní tuberculosis ni òṣèrébìnrin yìí ní ó mú ọkọ òun tó sì rán lọ sọ́run ọ̀sán gangan. Arẹwà òṣèrébìnrin yìí tẹnu bọ̀rọ̀ lásìkò tó ń bá òṣèré ẹgbẹ́ rẹ̀ Bíọ́lá Adébáyọ̀ sọ̀rọ̀ lórí ètò rẹ̀ tó gbajúmọ̀ dáadáa ni tí àkọlé rẹ̀ ń jẹ́ Talk to Be. Òṣèré ilẹ̀ wa Regina Chukwu ní òun tètè ṣe ìgbéyàwó gẹ́gẹ́ bí ọmọbìnrin, pàápàá jùlọ òun lọ́kọ nígbà tí òun sì wà ní ilé ẹ̀kọ́. Òṣèré yìí ní kété tí òun parí ilé ẹ̀kọ́ girama ni òun pàdé ọkọ òun tí òun náà sì jẹ́ ẹ̀yà Ìgbò láti ìpínlẹ̀ Anambra. Ó ní ọkọ òun ní àrùn ikọ́ ife tí àwọn olóyìnbó máa ń pè ní tuberculosis lẹ́yìn tó ṣàgbákò àwọn ìjàmbá kan. Gẹ́gẹ́ bí òṣèrébìnrin ilẹ̀ wa Regina Chukwu ṣe ṣe àlàyé, ó ní àìlera ọkọ òun yìí di nǹkan tó le ju ẹ̀mí rẹ̀ lọ ní kété tí òun bímọ ẹlẹ́ẹ̀kejì. Òṣèré tó jẹ́ ẹni ọdún márùndínláàdọ́ta yìí ní gbogbo ìgbìyànjú ni òun sà láti rí pé òun dóòlà ẹ̀mí ọkọ òun. Kódà ó ní òun tẹ̀lé lọ sí abúlé rẹ̀ ní ìpínlẹ̀ Anambra níbi tí wọ́n ti ń tọ́jú rẹ̀ ní ìlànà ti ìbílẹ̀ lẹ́yìn ìgbà tí gbogbo ipá ìṣègùn òyìnbó ti pin. Regina ní ìnira tó dé bá ọkọ òun pọ̀ débi pé ó pe òun tó sì bẹ òun pé kí òun sọ fún ìyá òun kí wọ́n fún òun ní ikú àánú, èyí tó túmọ̀ sí pé kí wọ́n fún òun ní abẹ́rẹ́ ikú nítorí pé ìnira òun ti pọ̀ jù. Ṣùgbọ́n lẹ́yìn gbogbo ìgbìyànjú, akitiyan àti ìlàkàkà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ oògùn òyìnbó àti ti ìbílẹ̀ pẹ̀lú àdúrà, Regina pàpà pàdánù ọkọ rẹ̀ ní ẹni ọdún méjìdínlọ́gbọ̀n. Ó ní mo rí bí bàbá ọkọ mi ṣe ń fà á tó ń fà á pẹ̀lú ọwọ́ méjèèjì. Ó ní ó ti kú. Inú bí mi, níṣe ni mo dákú. Mi ò sì jí sáyé títí di ọjọ́ kejì. Mi ò tiẹ̀ ní àǹfààní láti sọ pé ó dàbọ̀ fún ọkọ mi. Lẹ́yìn tá a sin tí a parí gbogbo ètò, àwọn ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin ní kí n má padà sílùú Èkó mọ́, pé àwọn yóò gba ilé àti ṣọ́ọ̀bù ìtajà fún mi nílùú Enugu. Regina tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé ní ìlànà àṣà ìdílé ọkọ òun, ìyàwó wọn ni òun sì jẹ́, àyàfi tí àwọn ẹbí òun bá dá owó orí tí wọ́n san padà fún wọn. Ó fi kún un pé ìdílé ọkọ òun gba àkọ́bí ọmọ òun kúrò ní àkàtà òun nítorí ìlànà àṣà wọn nìyẹn. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìdí tí kò fi fẹ́ ọkùnrin mìíràn, Regina ní di òní báyìí mo sì jẹ́ ìyàwó fún wọn, bẹ́ẹ̀ ni mi ò kọ ọkọ mi sílẹ̀, ìyàwó sì ni mí, n kò jáwèé ìkọ̀sílẹ̀ fún ọkọ mi. Tí mo bá jáwèé tí mo ní mi ò ṣe mọ́, tá a sì dá owó orí tí wọ́n san padà, lẹ́yìn ìgbà náà ni mi ò í ṣe ìyàwó wọn mọ́. Báyìí ni òṣèré tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Enugu yìí ṣe ṣàlàyé, tí ọ̀pọ̀ àwọn èèyàn lórí ayélujára sì ń gbóríyìn fún pé ó kú àforítì àti iṣẹ́ takuntakun tó ń ṣe lórí àwọn ọmọ rẹ̀, pàápàá jùlọ lórí bó ṣe dúró tì wọ́n tí kò lọ fẹ́ ọkọ míì. Wọ́n ní akọ iṣẹ́ ló ń ṣe. Bí ẹ ò bá gbàgbé, òṣèré yìí ṣàlàyé bó ṣe di òṣèré orí ìtàgé Yorùbá nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe, níbi tó ti ṣàlàyé pé kí ọkọ mi tó jáde láyé ló ti mọ irú ìfẹ́ tí mo ní sí ká ṣe eré orí ìtàgé, tó sì ṣìpẹ̀ fún mi pé kí n ní sùúrù ká bí ọmọ mẹ́rin tí a fẹ́ bí kí n tó darapọ̀ mọ́ agbo òṣèré, tó sì jẹ́ pé eré Gẹ̀ẹ́sì àti ti Yíbò ló fẹ́ kí n ti kópa, tí mo sì gbà láti ṣe bẹ́ẹ̀ nígbà náà. Ṣùgbọ́n bó ti wu Ọlọ́run, ó jáde láyé kó tó di pé àláyé wá sí ìmúṣẹ. Nígbà tí mo sì ṣetán láti bẹ̀rẹ̀ sí ní ṣe eré orí ìtàgé, mo gbìyànjú láti kópa nínú eré Gẹ̀ẹ́sì ṣùgbọ́n wọn kò fún mi láǹfààní. Nígbà tí mo sì wá sí agbo òṣèré Yorùbá, lọ́wọ́ kan ni wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀. Ìdí nìyí tí mo fi agbo òṣèré Yorùbá ṣẹlẹ̀, ṣùgbọ́n àti Yorùbá àti Gẹ̀ẹ́sì kò séyìí tí ó rọ̀ mí lọ́rùn lọ́wọ́ tá a wà yìí. Nígbà tó sì ń sọ̀rọ̀ lórí bí ó ṣe ń kó ara rẹ̀ ní ìjánu
tí a kò fi gbọ́ ìròyìn aburú kankan nípa rẹ̀. Ó ní èmi náà kọ́ Ọlọ́run ni, pẹ̀lú pé mo máa ń gbìyànjú láti yẹra fún gbogbo àwọn nǹkan tó jẹ́ pé tí àwọn ọmọ mi bá kà nípa tó máa bà wọ́n nínú jẹ́, já wọn kulẹ̀ tàbí dójú tì wọ́n. Èmi ni bàbá àtìyá wọn, mo sì nílò láti jẹ́ àpẹẹrẹ rere fún wọn. Báwo ni mo ṣe máa bá wọn wí tí èmi náà bá ń ṣe àṣemáṣe kiri? Àwọn ló máa ń fún mi ní okun láti wà ní mímọ́ àti láti dúró ṣinṣin ní gbogbo ìgbà. Ìṣẹ̀lẹ̀ tó bani lọ́kàn jẹ́ gbáà leléyìí o. Òṣèré tíátà yìí fò sánlẹ̀ ó kú lójijì. Èyí lohun tó ṣekú pa á. Inú ọgbẹ́ ọkàn àti ìbànújẹ́ ńlá ni mọ̀lẹ́bí, ará, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ òṣèré tó ń gbé nílùú London báyìí Tọ́lání Akíntádé wà. Èyí kò ṣẹ̀yìn bí àṣàrà ìlú abaragi ọ̀gẹ̀ọ̀ ṣe já òṣèré yìí gbà láìròtẹ́lẹ̀ lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀. Ọ̀pọ̀ àwọn èèyàn tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wo eré tíátà tàbí eré àgbéléwò lè má mọ òṣèré yìí. Ṣùgbọ́n Tọ́lání jẹ́ ọ̀kan nínú àwọn òṣèré ilẹ̀ wa tó máa ń hàn dáadáa nínú eré àgbéléwò ní bí ọdún díẹ̀ sẹ́yìn. Pàápàá jùlọ nínú àwọn eré ọlọ́sọ̀ọ̀sẹ̀ tí àgbà olóòtú eré Tajudeen Adépẹ̀tù máa ń gbé jáde tí àkọlé rẹ̀ ń jẹ́ Everyday People tó sì gbajúmọ̀ dáadáa ní bí ọdún díẹ̀ sẹ́yìn. Àmọ́ ṣàdédé ló fi eré orí ìtàgé sílẹ̀ tí iṣẹ́ ajé míì sì sọ ọ́ nù bí ó kò sí ìlú òyìnbó pẹ̀lú ọmọ rẹ̀ obìnrin kan ṣoṣo tó bí. Ṣùgbọ́n ó ṣe ní láàánú pé ìlú òyìnbó tó wà yìí náà ló padà kú sí lọ́sẹ̀ tó kọjá yìí. Ohun tó yani lẹ́nu jù nínú ọ̀rọ̀ ikú òṣèré yìí ni pé kò ṣàìsàn, kódà ó sì bá àwọn mọ̀lẹ́bí rẹ̀ sọ̀rọ̀ nínú ọ̀sẹ̀ tó jáde láyé. Wọ́n ní lójijì ló ṣubú lulẹ̀ tí wọ́n sì ní ọkàn rẹ̀ ló ṣíwọ́ iṣẹ́ tí àwọn olóyìnbó ń pè ní cardiac arrest. Ká sì tó wí ká tó fọ̀, abiyamọ yìí ti jáde láyé, ẹlẹ́mìí ti gbà á. Eléyìí ló jẹ́ kí ọ̀rọ̀ náà jẹ́ kàyéfì fún gbogbo ẹni tó gbọ́ ọ, tí kálukú sì ń béèrè pé ṣé bí èèyàn ṣe máa ń kú náà nìyẹn. Àwọn ọ̀rẹ́, mọ̀lẹ́bí, ará, ojúlùmọ̀ tó fi mọ́ ọmọ rẹ̀ pàápàá kò tí ì gba ìròyìn náà gbọ́ tí wọ́n sì ń kígbe pé irú ikú wo ló máa ń yára pààyàn bẹ́yẹn. Ṣùgbọ́n nǹkan tí ọ̀pọ̀ ènìyàn ń sọ ni pé ó ṣeé ṣe kí òṣèré yìí ti máa rí àwọn àpẹẹrẹ kan tàbí kí àìsàn kan ti máa dà á láàmú tí kò kọbi ara sí kó tó di pé ọlọ́jọ́ dé báyìí. Ọ̀pọ̀ àwọn olólùfẹ́ ọmọbìnrin òṣèré yìí àti gbogbo ẹni tó gbọ́ ọ̀rọ̀ náà ló ti ń bá àwọn mọ̀lẹ́bí rẹ̀ kẹ́dùn tí wọ́n sì ń gbàdúrà pé kí Ọlọ́run kó tù wọ́n nínú kó mú ọjọ́ jìnnà síra. Lizzy Anjorin fèsì sí èébú, awuyewuye àti àhesọ kan tó ń lọ nípa rẹ̀ káàkiri orí ayélujára pé kò lè jáde kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà mọ́ nítorí pé ó ti ṣe àṣemáṣe kan kiri tí orúkọ rẹ̀ sì ti bàjẹ́ débi pé ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀‐èdè ló ti kọ̀ láti fún un níwèé ìrìnnà ìyẹn físà láti wọlé sí orílẹ̀‐èdè wọn. Òṣèré yìí ní ọ̀rọ̀ yìí dùn òun gidi gan débi pé òun ti pinnu láti rin àwọn ìrìn àjò kan lọ sí òkè òkun lóríṣiríṣi nínú ọdún tá a wà yìí. Gbọ́ ọ̀rọ̀ láti ẹnu Lizzy Anjorin fúnra rẹ̀. Ilé làbọ̀ sí mi oko ó dẹ̀ máa ń da kéèyàn ní changing of environment. Irú ń sìn yìí aṣábíkiri ó ní mi ò travel out, ó náà ti lé mi káàkiri, ó ní mi lè travel out mọ́. Ọ̀rọ̀ tó sọ sí mi yẹn ó dùn mí gan. Màá dẹ̀ jẹ́wọ́ fún pé màá travel out. Mo máa lọ sí Amẹ́ríkà àbí Canada láàrin ọ̀sẹ̀ yìí. Bí mo ṣe ń lọ màá ṣe fídíò kí n tó kúrò lé. Tí màá fi dọ̀hùn màá ṣe fídíò tí bá dọ̀hùn. Ó dùn mí gan o pé èmi ò lè lọ Amẹ́ríkà, èmi ò lè lọ Canada. Ó dùn mí. Màá make sure pé wíìkì yìí mo lọ sí Amẹ́ríkà àti Canada, ọ̀nà méjì ni màá lọ. Ṣé èmi ni mo kọ́kọ́ gbé Fọlá lọ sọ́dọ̀ Gistlover? Nígbà tí Fọlá gbé mi lọ sọ́dọ̀ Gistlover tí mo gbé ẹ̀rí fún Gistlover, Ọlọ́run á wo ọlá nǹkankan. Ọlọ́run á wo owó tí mo fi ránṣẹ́ sí Fọlá àtàwọn ọmọ ẹ̀ ní ọjọ́ kejì sí ọjọ́ kẹta tí mo bí Florida, tí Fọlá dẹ̀ gba owó yẹn tó dẹ̀ fi jẹun tọmọtọmọ ẹ̀, tí Fọlá Ṣadé Sàríù ọmọ Kíkẹ́ lọmọ ọmọ Lálùdé àti gbogbo ìṣẹ̀dá tó ń gbé kiri àti ìṣẹ̀dá tó ń gbèjẹ àti ìṣẹ̀dá tí wọ́n ń gbèjà wọn tó ń gbèjà Fọlá àti àdótòṣì àmẹ̀bọ̀ Gistlover. Tẹ́ ẹ bá bígba ọmọ ẹ mọ sàárè àwọn ọmọ yín. Àdàbí tí mi ò bá fi owó ránṣẹ́ sí Fọlá àtàwọn ọmọ ẹ̀ ní ọjọ́ kejì, ọjọ́ kẹta, ọjọ́ kẹrin
tí mo bí Florida ló kù. Ojú wa lẹ ṣe stock Murphy tó death ní bíbá. Adótòṣì failed actress. Ṣé kú Murphy ṣẹ̀yìn ni? Ṣé bóbìnrin kan ló jáde bíi Fọlá? Obìnrin kan ló jáde bíi Fọlá against Murphy. Kò dẹ̀ pọ́dún kan tí Murphy fi kú. Yorùbá ti gbàgbé. Yorùbá ti gbàgbé. Akeem Bẹ́fúrọ̀ nígbà tán gbé ya ẹ̀ wá síta nísìn, nígbà tí gbogbo àṣírí ẹ̀ tú síta, sórí pọ́kùn ò balẹ̀ mọ́ lórí one show. Wá wòjọ́ tó ti ń ṣe show fún mi. Sórí gbogbo yín tẹ́ sọ pé kí n lọ máa ṣe kọ́ńtẹ́ǹtì kí n má sọ̀rọ̀ mọ́. Ẹ pàdé àgbákò tọmọtọmọ yín. Àdàbí tẹ́ ẹ bá lè lọ jó níbi tán ti ń ṣàbúrú fún yín. Ẹ wà àtijọ́ tí Adótòṣì failed actress. Ṣé bó sọ pé ó gbẹ́sẹ̀ sí àwọn ọmọ ẹlẹ́yìn? Mo dẹ̀ ti sọ fún ẹ pé ẹsẹ̀ yẹn ni mo máa fi là. Ojú yín ni wọ́n ṣe pa Murphy Àfọlábí. Ojú yín báyìí ẹ rí nǹkan kan ṣe sí. Ẹ mọ̀ pé ìran yín kọ́ ló ń gbàyàn nímọ̀ràn. Ìran yín kọ́ ló ń gbàyàn nímọ̀ràn. Ẹ̀yin tẹ́ ẹ̀ ṣoríire tẹ́ fẹ́ gba ẹni tó ń ṣoríire nímọ̀ràn. Ẹ̀yin tọ́mọ yóò là tẹ́ fẹ́ gba ọmọ tó là nímọ̀ràn. Ẹ̀yin tó jẹ́ pé ẹni ẹlẹ́ni tó ń jó wọ́n bà lórúkọ jẹ́ ẹ̀dẹ̀ ń bìlìvẹ̀. Kẹ́ ẹ lè bá mọ̀ wípé tiyín ti ta. Ẹ jẹ́ ń gbé fídíò yìí wá. Ẹ jẹ́ ń play fídíò yìí fún yín. Fọlá ló kúkú post fídíò. Ẹ jẹ́ kí n play ẹ̀ fún yín. Fídíò tí mo gbé wá fún yín lẹ́ni rẹ̀. Òun lélẹ̀. Kí n tó play ẹ̀ òun lélẹ̀. Mo ń bọ̀. Òun lélẹ̀. Fọlá fúnra rẹ̀ rèé. Òun rèé. Ẹ má bínú òun rèé. Ó ti Fọlá sọ. Ó yẹ kẹ́ rí báyìí. Òun ni Láti Abdulateef Lawan ẹni tí Lizzy Anjorin fẹ́ǹsìn. Bàbá àwọn ọmọ tí mo bímọ méjì fún ni. Tí Lizzy Anjorin ní pé kò ń ṣọ. Ẹ máa gbọ́, mo máa analyze àwọn fídíò láti jọjọ́ yìí ni o. Torí pé mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ẹ̀gbọ́n ẹ̀dẹ̀ ní làákàyè. Mo fẹ́ dọ̀tí yín. Mo máa analyze fídíò yìí. Ẹ máa gbọ́ o. Ẹ jẹ́ kí n gba síbẹ̀rẹ̀ kẹ́ ẹ gbọ́ fídíò yìí. Ẹ máa gbọ́. Ẹ máa gbọ́. Ó yẹ kẹ́ rí báyìí. Òun ni Láti Abdulateef Lawan ẹni tí Lizzy Anjorin fẹ́ǹsìn. Kí Fọlá tó ṣe fídíò yìí, èló ni Fọlá ti gbà lọ́dọ̀ Sọjí? Èló ni Fọlá ti gbà lọ́dọ̀ Dorcas? Èló ni Fọlá ti gbà lọ́dọ̀ Princess Mope? Èló ni Fọlá ti gbà lọ́dọ̀ Gistlover? Kí Fọlá tó ṣe fídíò yìí. Ṣé Fọlá ti ṣe fíìmù Olóṣè Olódo before fídíò yìí? Mò ń béèrè ni, ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Bàbá àwọn ọmọ tí mo bímọ méjì fún ni. Tí Lizzy Anjorin ní pé kò ń ṣe ọkọ pé mi òun ọkọ tó ní pé. Ẹ máa gbọ́ o, ó ní Lizzy Anjorin. Ẹ máa gbọ́ o, ẹ má bínú ẹjọ́. Mò ń bọ̀, ẹ jẹ́ kí n gbé lọ síbí. Èèyàn kan ń pè mí wọlé. Ẹ jẹ́ kí n gbé lọ sí rí fídíò. Mò ń bọ̀, ẹ máa gbọ́. Èmi wò yín ni. Kémi lọ máa jó, kémi máa fún ẹ̀yin kọ́ńtẹ́ǹtì. Ta ni yálà ìyá tiyín tí mo fẹ́ fún kọ́ńtẹ́ǹtì? Ẹ̀yin olórí burúkú. Ó yẹ kẹ́ rí báyìí. Òun ni Láti Abdulateef Lawan ẹni tí Lizzy Anjorin fẹ́ǹsìn. Bàbá àwọn ọmọ tí mo bímọ méjì fún ni. Tí Lizzy Anjorin ní pé kò ń ṣe ọkọ pé mi òun ọkọ tó ní pé. The same thing la gbọ́ lórí Gistlover. Ó níye millions of naira tí Gistlover pa. The same thing la gbọ́ lọ́dọ̀ Dorcas. Ó níye millions of naira tó pa. The same thing la gbọ́ lọ́dọ̀ Sọjí. Ó níye millions of naira tó pa. The same thing la gbọ́ lọ́dọ̀ Princess Mope. Ó níye millions of naira. Àbí ẹ jẹ́ ká tún gbọ́ nǹkan tó sọ níbí. Mo gbọ́. Ẹ máa gbọ́. Ẹ máa gbọ́. Ẹ bá mi ó kúnlẹ̀ tó ní pọkọ òun pé mo wá blackmail ọkọ òun nìyí. Ẹ máa gbọ́ o, ó ní mo wá blackmail ọkọ òun. Ọmọ mélòó ló pè lọ́dọ̀ Gistlover? Ọmọ mélòó ló pè lọ́dọ̀ Gistlover? Ọmọ mélòó ló pè lọ́dọ̀ Sọjí? Ọmọ mélòó ló pè lọ́dọ̀ Dorcas? Ọmọ mélòó ló pè níbí? Ṣé rí ọdún tí mo fi dákẹ́ tí mi ò fi sọ̀rọ̀?
ẹ máa gbọ́ lọ. òun ni ìgbà tó wá fẹ́ fẹ́ mi lọ́dọ̀ àwọn òbí mi nìyí ní. ìgbà tó wá fẹ́ nígbà tó dé court kí ló dé tó ṣe present certificate ẹ̀ ó wá fẹ́ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ àìbẹ́ẹ̀kọ́ ló wà là mo gbọ́ ó wá fẹ́ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ ló ṣe rìkọ́dù òhò ẹ̀ ó wá fẹ́ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ ló lọ fi tọrọ bárà lọ́dọ̀ Gistlover o ò lè padà sọ́dọ̀ àwọn òbí ẹ̀ yẹn kan bẹ́ẹ̀ pé àbí ó wá dọ́dọ̀ Gistlover tán ó wá ń sọ fún Gistlover wípé ebi owó iṣẹ́ nìwọ ń wá mo ń bèrè ni mo nígbà tí wọ́n dọ́dọ̀ Gistlover tán ó wá ń sọ wípé owó iṣẹ́ ló ń wá o owó iṣẹ́ nìwọ ń wá ẹja máa gbọ́ lọ mo máa sọ̀rọ̀ fídíò láti jọjọ́ yìí mo gbọ́. ọ̀tà òun ni. ok. bí àwọn ọba ìtorí iná yẹn ń wọnú fídíò yẹn òun ni. mo ń bọ̀ now. gbogbo evidence ni mo ní tí mo fi mọ àwọn ọlọ́pàá gbogbo bó ṣe tẹ́tì mi mo fi sínú flat. ẹ máa gbọ́ ẹ má gbàgbé pé before this video Fọlá ti gba millions of naira káàkiri gbogbo àgbáyé before this video tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn Fọlá ti gbé mi lọ sí The Nation, Vanguard, Punch. Fọlá ti gbé mi lọ ṣe gbogbo kí lorúkọ ẹ̀ TV station l'Abuja. Fọlá ti fọlọ́pàá ó ti gbé wálé ó gbé ọlọ́pàá bóyá bíi 18 wálé ṣé gbàgbé before video eléyìí o ẹ má gbàgbé pé Fọlá ló ń fọlọ́pàá gbé wa kiri o Fọlá ti ṣe death certificate àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin before video yìí o ẹ má gbàgbé o kẹ́ ẹ lè bá mọ̀ wípé Yorùbá tó ní làákàyè ò pọ̀ àwọn Yorùbá ní làákàyè o but àwọn tó ní làákàyè nu Yorùbá wọn pọ̀ ẹ máa listen sí kinní fúnra Fọlá ló gbé wa o ẹ rí pé their words against them ni èmi kọ́ mo ṣe show fún wọn. It is not a crime to marry. It is not another woman's. Ṣebí mo mọ̀ àti Wálé, ṣebí mo mọ̀ gbogbo èmi mo ṣoore fún èmi mo gbálé fún Fọlá náà. Èmi mo gbálé fún Fọlá. Ṣé Fọlá jẹ́ first wife àbó jẹ́ second wife? Mo kò fẹ́ kẹ́ ẹ mọ̀ ibi tẹ́ ẹ gòdè tẹ́ ẹ ní làákàyè dé. Ṣé Fọlá ti ṣe fíìmù bí báyìí? So definitely video yìí ni Fọlá náà wá fi tọrọ owó fíìmù. Video yìí. Ẹ rí pé mi analyze lájọjọ́ yìí. Mo ń wò yín torí pé mo fẹ́ dọ̀tí yín, mo fẹ́ yẹ̀yẹ́ yín, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ reason tẹ́ ẹ ṣe jẹ́yàn nínú ayé torí pé ẹ wà intelligent. Ẹ̀yin tí máa create content máa sọ̀rọ̀ mọ́. Mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ reason tọ́lọ́run ṣe kọ̀ dí àìmọ́ṣe sí yín. Bẹ́ẹ̀ ṣe jẹ́ olórí burúkú tó lójú ẹ̀mí yín wọ́n dẹ̀ ń parọ́ mọ́ Lizzy wọ́n dẹ̀ fi ń tọrọ bárà kiri. Ṣé Fọlá ti ṣe fíìmù ní bí question tí mo ń béèrè lọ́wọ́ yín nìyẹn? Ṣé Fọlá ti ṣe fíìmù ní bí? So definitely show yìí ni Fọlá wá fi tọrọ owó fíìmù. Àtàtìgbà tí Fọlá ń ṣe kinní yìí tó ń ṣe fídíò yìí tí Fọlá ń ṣe fídíò yìí Sọjí ti gbowó, Dorcas ti gbowó, everybody ti gbowó. Everybody ti gbowó. Nígbà tí Fọlá wá ṣe fídíò yìí ẹ dáwó àbẹ́ ẹ dáwó. Gbogbo ẹ̀yin tẹ́ máa mọ sàárì àwọn ọmọ yín tẹ́ máa gbé àwọn ọmọ yín sin. Ṣé tí Mr. Lawal ò bá fẹ́ Lizzy officially? Ṣé Fọlá? Ṣé Adótòṣì failed actress máa háyà Fọlá? Is a question. Ẹ dẹ̀ gbọ́ lọ́dọ̀ Gistlover tí Fọlá sọ wípé ẹ má bully Lizzy. Náà ẹ máa gbọ́ ibi tí ẹ̀yin tí máa create content lọ tẹ́ ẹ máa mọ sàárì àwọn ọmọ yín. Má sọ̀rọ̀ mọ́ tẹ́ ẹ máa ṣorí burúkú tọmọtọmọ yín. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ eléyìí. Ẹ̀yin lẹ lélẹ̀ ẹ máa gbọ́. Flash drive gbogbo ẹ̀ làwọn ọlọ́pàá rí tó gbà lọ́wọ́ mi wọn. Ẹ máa gbọ́ ẹ jẹ́ n gba sẹ́yìn díẹ̀. Gbogbo evidence ni mo ní tí mo fi hàn àwọn ọlọ́pàá. Evidence kí ló fi hàn ọlọ́pàá? Fọlá. Evidence wo ló fi hàn ọlọ́pàá? Ta ló máa gbọ́ evidence bó ṣe sọ fún Gistlover pé o ní àwọn àṣírí òkú Mr. Lawal lọ́wọ́? Anything tí Gistlover bá fẹ́ kó sọ wàá sọ. Ta ló máa gbọ́rú evidence yẹn? Fọlá. Ọlọ́pàá wo ló máa gbọ́ pé o pè lọ́mọ 4 lọ́dọ̀ Gistlover, ọmọ 3 lọ́dọ̀ Dorcas, ọmọ 1 lọ́dọ̀ Sọjí, later ọmọ 2 wà ti Dorcas? Ọlọ́pàá wo ló máa gbọ́? Ọlọ́pàá wo ló fẹ́ arrest àwọn tó ń purọ́ mọ́?
tí wọ́n fi ń tọrọ bára. Ní gbogbo ìgbà tán bá fẹ́ fi ẹ́ tọrọ bára tán bá ti broke, mo kò fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé Fọlá nígbà tán broke tán ọ̀rọ̀ owó ṣe fíìmù táyé wọn ti bàjẹ́, òun lẹ tún padà wá parọ́ ilé ìmọ̀ mi. Fọlá, ibi tó ti máa mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ìwọ gọ́gọ́gọ́gọ́ jù wọn lọ, ibẹ̀ la fẹ́ dé. Ẹ máa gbọ́ lọ. Gbogbo bó ṣe tẹ́tì mi mo fi sínú flash drive, gbogbo ẹ̀ làwọn ọlọ́pàá rí tó gbà lọ́wọ́ mi, wọn lọ ẹ́. Ọlọ́pàá wọ́n gbà lọ́wọ́ ẹ̀, wọ́n dẹ̀ wá arrest wa mọ́lé. Ńgbà tọ́lọ́pàá wá gbé wa nílé, tá a dé police station Fọlá, tá a gbé ẹ̀rí ìwọ àti Sọjí àti Dọ̀kásì, tá a gbé ẹ̀rí sílẹ̀. Fọlá ó padà ṣẹ̀wọ̀n àbó ṣẹ̀wọ̀n, ó sàn àtìmọ́lé àbó sàn àtìmọ́lé, ó padà sálọ àbó padà sálọ. So lẹ́yìn tó ti sàn àtìmọ́lé, lẹ́yìn tó ti sùn police station, lẹ́yìn tí kóòtù ti ní pé kó lọ sanwó fún mi, pé ó bà mí lórúkọ jẹ́ pé because kò sí ìtò kan ti tèmi níbẹ̀. Àbí wá gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ fúnra rẹ̀, ibẹ̀ ló ti máa mọ̀ wípé sórí tó bá lọ ń gbàmọ̀ràn lẹ́nu Yorùbá ò lè ṣoríire. I keep telling you, I don't listen to Yorùbá people. Àwọn tí mo mọ̀ pé ọ̀jọ̀gbọ́n onílàkàyè ni mo fi ṣọ̀rẹ́. Wọ́n lè ṣe rí pé mò ń ṣoríire, Lizzy ń ṣoríire, ó ń da fún Lizzy. I don't roll with Yorùbá people. I will keep saying it. Ṣé rí àwọn tó ń ralẹ̀ lọ́dọ̀ mi yẹn, àwọn ò yẹn lọ́jọ̀gbọ́n. Ẹ wo street wa yìí, ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí, pàdé mi ni. Gbogbo àti ríra ń sì bí oṣù kẹfà oṣù keje. Torí àwa ọ̀jọ̀gbọ́n la kóra wa jọ. So police na Lizzy family. Ẹ máa gbọ́ o, ẹ máa gbọ́. Evidence mi, wọ́n ti gbé mi lọ sí Àbújá, kò síbi tí àwọn tó bá kọ́ ṣàánú mi, màmá ra. Ṣé ń gbọ́? Ẹ̀yin èèyàn, ó ní àwa agbóhùn lọ sí Àbújá. Bọ̀ fúnra rẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ wípé ó kó ẹ̀rí fún police. Bó ṣe sọ pé ó kó ẹ̀rí fún police yẹn, Fọlá, ó ti fi hàn pé ìwọ àtàwọn failed actress Gistlover lẹ kọ́kọ́ lọ sí police. Ṣùgbọ́n àwọn Yorùbá tí ò ní làákàyè tí wọ́n ti gbọ́mọ sí tó ń tẹ̀lé ẹ, they fail to listen to critical analysis sí àṣírí ara ẹ̀ tó tú. Onípo ti kó gbogbo ẹ̀rí fọ́lọ́pàá, ó dẹ̀ tún ní àwa la gbé ẹ lọ sí Àbújá. Fọlá, níbi tí Ọlọ́run kẹ́mi dé, ṣé tí n bá fẹ́ mú ẹ, ṣé mo máa kúrò nínú ilé mi? But èmi ò ráyè, èmi wálé ayé wá ṣe rere ní. Oore lèmi fẹ́ ṣe fún ẹ kó lè níṣẹ́ lọ́wọ́, kó lè jẹ́ èèyàn. Ó dẹ̀ sọ pọ̀dọ̀ àwọn olóṣó olódo, àwọn ni role model, àwọn Gistlover, oníbẹ̀ ló fẹ́ belong sí. So go and belong to them.